Orúkọ mi ni Mohammed Farouk Ajikanle. Báwo lè jẹ́ sí olóògbé tí a ṣe ìjọ mẹ́jọ ọdún? Èmi ni second born ẹni tó kú tá à ń ṣe òkú wọn lẹ́nu tó jẹ́ bàbá tèmi. Èmi ni second born wọn sà. Kí wá ní ohun tí ẹ lè sọ fún wa nípa àwọn tí àwọn ẹgbẹ́ báwọn èèyàn mọ̀ ẹgbẹ́ yẹn kọ́ mọ̀ nípa wọn? Èèyàn gidi ni dáàdì mi o, ládùúgbò náà wọ́n mọ̀, àwa ọmọ náà gan-an a mọ̀ wípé yes èèyàn gidi ni dáàdì wa, mo dẹ̀ miss wọn gan-an, mo miss dáàdì mi gidigidi ni Ọlọ́run máa ń gbọ́ ẹ̀mí mo fi ń sọ. Kí wá ní ohun bí ẹ̀kọ́ tẹ́ ti kọ́ látara àwọn ìwà tí ẹ máa ń tó máa ń wù láwùjọ àbí nílé gan tó jẹ́ pé ẹ̀ lè gbàgbé láyé? Àwọn ẹ̀wù ọ̀rọ̀ pọ̀ nínú yín yẹn gan-an, ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan-an tí máa ní kí n máa sọ̀rọ̀ láti sìn máìkì mo lè má filẹ̀ mọ́ because èèyàn gidi ni dáàdì mi ládùúgbò gan ṣe gan anywhere tó bá wà everywhere gbogbo bẹ́ẹ̀ kò kí ń dọ̀ anywhere tó bá wà àwọn ọmọ kékeré tó bá wà níbẹ̀ wọ́n máa ń yọ̀ mọ́ wọn ni àgbàlagbà náà máa ń yọ̀ mọ́ wọn gidi ni so nǹkan tí mo mọ̀ pé yes tí mo lè sọ mọ́ nísìnyí báyìí nìyẹn but tó bá yẹ kó fún mi láyè láti máa sọ̀rọ̀ lọ mo lè sọ̀rọ̀ tó yẹ pé mo lè sọ̀rọ̀ títí di àárọ̀ ọ̀la gan ṣe gan. Kí wá ní ọ̀rọ̀ ẹ̀kẹ́ yìí fún wọn báyìí? Àwọn ní kí Ọlọ́run ọba sátì kó bá mi tẹ dáàdì mi sí afẹ́fẹ́ rere ni torí mo mọ̀ pé àwọn tó rò pé àwọn pa wọ́n o wọ́n fún wọn lẹ́kùn lọ rest ni wọ́n lọ sinmi ni èmi mọ̀ pé dáàdì tèmi lọ sinmi ni. Orúkọ mi ni Farouk ọmọ Ajikanle. Thanks for watching GboahTv. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.